ó ní ọ̀rọ̀ tí ń lọ lọ́wọ́ nílẹ̀ Yorùbá dé lọ́rin wa gbogbo ẹni tó bá mọ Albarka tó máa ń tábà àwa dáadáa ẹ lọ sórí Sharia Alive TV lórí Facebook lórí TikTok gbogbo ẹ bẹ́ẹ̀ ẹ bá àwọn ètò wa ń bẹ bọ́rọ̀ bá wà lẹ̀ tí tọ̀hún sọ tí èyí ń sọ èmi yìí sọ ọ́ sí nígbà tá a bá ti rí èèyàn méjì mẹ́ta tó bá sọ̀rọ̀ lórí nǹkan kan ó yẹ ká ti rí nǹkan kan tí ó ṣàǹfààní téèyàn bá máa wá kó gbọ́ tèmi náà káàkiri kò nídìí kí wọn náà tún sọ mọ́. àmọ́ ọ̀rọ̀ Ìlọrin àtàwọn oníṣẹ̀ṣe tẹ́ ẹ mẹ́nu bàlẹ́ kan ló fẹ́ jẹ́ padà wá fẹ̀kan sọ̀rọ̀. bàbá ọlọ́lọ́wọ́ ọba ìlú Ìlọrin ṣe Ìlọrin Ìbàdàn lọ́wọ́ ẹlẹ́kẹ̀ẹ́ ìwé ẹlẹ́kẹ̀ẹ́ sí ṣe والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Ọlọ́run má sábà kún bàbá jálẹ̀ gómìnà wa nílùú Ìlọrin Malam Abdulrahman Abdulrasaq Ọlọ́run bá wa sàmọ̀nà wọn jálẹ̀. Mo wí fún ẹnìkan lánàá mo ní tọ́jú ọ̀rọ̀ ara Ìlọrin ọjà sọ pé lórí ọ̀rọ̀ àwọn oníṣẹ̀ṣe àwọn méjèèjì yìí ni. tí bàbá ọba Ìlọrin ọba fi àyè wọn lẹ̀ torí wọ́n rísìkì àyè wọn lórí iṣu yìí ni wọ́n ṣe tẹ́díhìyà fún Islam wọ́n rẹ́dí àti sacrifice àyè wọn fún Islam lórí pé tọ́ba yẹn pé tí ò sí nílùú yìí tẹ́sí ọ̀faramọ́ ni nǹkan kẹ̀kẹ́ nígbà lọ́wọ́ àgbàdo gómìnà wa kún wa lórí ẹ̀ pé ẹ má domi àlàáfíà lù ìlú nígbà lọ́wọ́ àṣìṣe náà ọ̀ lu àwọn ọmọ alábí àwọn ọmọ ìlú bẹ́ẹ̀ látòrí àwọn ògo Ìlọrin president wa Alhaji Murtada Bambariga àwọn majlis shabab al-ulama fi madinati Ilorin wa ma jawaraha bẹ́ẹ̀ látòrí raisu wa amiru wa Sheikh Abdul Fattah Imam ọjà tuntun tàbí lábẹ́ Ìlọrin Emirate ọwọ́ ṣiṣẹ́ yìí àwọn Emirate náà lórí wípé ẹ má da omi àlàáfíà lu ìlú. ìtọ́ ẹ fẹ́ jẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ wá nì bó tẹ̀yẹ́ kí mo ti wọ́n pé èyí ní sọ̀rọ̀ yà ẹ̀ má lónìí àmọ́ ẹ̀yin gángan ti sọ ọ́. ní nǹkan bí ìjẹrin náà kọ́ ni wọ́n ṣe dùwà tàràhùnmí ti bàbá wa ìmáàmù àgbà nílùú ọ̀tẹ̀ kọ́lọ́ ń sàlékún kẹwọn kí ìlú náà má bàjẹ́. ó wà táwa lójú agbo ni mo ní kọ́ọ̀lù kan láti Amẹ́ríkà ó jẹ́ WhatsApp call bọ̀ torí pé ojú agbo làwọn yìí lè gbé mo wá délẹ̀ lákọ̀ọ́ yìí bàbá mo fẹ́ kẹ́ ẹ bá ń gbọ́ gbogbo ọmọ mùsùlùmí mo fẹ́ bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. kálí ma pé ìsìlámù lẹ Yorùbá èdè gbogbo ọ̀nà wa mẹ́ni fìkúnlẹ̀ àrídìn ara ìsìlámù fi khatari má bínú yà palẹ̀mọ́ wá sí fìkúnlẹ̀ àrídìn ara ìsìlámù fi khatari min ahalihi wa banihi qabla adahu. fìkúnlẹ̀ àrídìn ara ìsìlámù fi khatari. ẹ̀yà má bínú ọ̀rọ̀ ìjọ kan. قبل أعداه في كل أرض أرى الإسلام في خطر من آله وبنيه قبل أعداه. إسلام لا يوبا àwọn ọmọ mùsùlùmí tá a gbẹ́sìn yé ńlẹ̀ Yorùbá tá a fẹ́ràn bíbí jọlọ́ ń lọ ní problem Islam. àìsàn tí Islam wá eradicate ní ọ̀tẹ́ lára wa. bàbá imam mo wá délé ìrọ̀lẹ́ mo wá sí fóònù mo wá bá wa ṣàfihàn ọjọ́ èèyàn mi kan láti Amẹ́ríkà ni kọ́lọ̀ wọn lájò kó ikọ́ bá ń sàmọ̀nà rẹ̀ kọ́ bá ń sàlékún dáadáa rẹ̀. Àmín. mo wá return kọ́ọ̀lì yẹn mo wá pè padà
yọ̀ǹda wá ń sìn sheik náà náà máa ń pẹ̀lú wa yìí náà sheik bàbá ṣé dáadáa yẹn àwọn sọ̀rọ̀ bàbá yìí tó ṣẹlẹ̀ lọ́rin yẹn ni mo fẹ́ sọ o mi mà pẹ́yìn ò kí ń dá sí tí ò bá ní kí make sense ẹni pé wàhálà ti fẹ́ máa pọ̀jù fún àwọn mùsùlùmí ṣá ẹni yẹn wá sọ̀rọ̀ ọ wá blame mùsùlùmí ó sì blame Islam mo á ní ẹni di enlightenment lórí issue mo á ní ẹ jẹ́ kí n enlighten mo á bẹ́ nìyẹn sọ̀rọ̀ inú ọ̀rọ̀ tá a discuss ni pé kọ́lẹ̀ ẹnìyẹn sọ mi pé ṣé borrow religion tọ́wọ́ fẹ́ máa di wàhálà láàrin wa mo á ní kí lẹ mean ó ní Islam borrow religion ni mo ní ẹ̀dá èwo ni ẹ wá ṣe borrow religion ó ní nílẹ̀ Yorùbá borrow religion ní Islam mo ní ẹ̀dá kun tala kọ́kọ́ Yorùbá ó ní Oòduà ni mo ní Ṣàngó bó ló jẹ́ sí Oòduà ọlárọ̀wọ́dọ́mọ Oòduà ni Ọya bó ló jẹ́ sí Oòduà Ògún bó ló jẹ́ sí Oòduà mo á ka àwọn èyí tí àwọn oníṣẹ̀ṣe kà kún ìjọsìn mo ní gbogbo àwọn wọ̀nyí ọmọ àtọmọ ni wọ́n jẹ́ fún Oòduà tó yẹ pé àwọn wọ̀nyí náà ni àwọn tí wọ́n láwọn ṣe ìṣẹ̀ṣe bọ ni wọ́n ń sìn ni wọ́n pè lẹ́sìn ẹ̀sìn wọn wá l'Oòduà tó jẹ́ bàbá wọn sí. gbọ́miyé gbọ́lọ̀ ń tóbi ìṣẹ̀ṣe Oòduà ló bí àwọn tẹ́ ẹ sọ di ẹbọ yìí tẹ́ ẹ sọ di òòṣà tẹ́ ẹ ń bọ̀ yìí wọn ẹ̀kejì ni pé ibo l'Oòduà ti délẹ̀ yìí tẹ́ délẹ̀ Yorùbá yìí ẹ wá já béèrè pé ẹ̀sìn tí wọ́n ń ṣe ń bi tó ti kú ò ṣé kò bá wọn sìn ní. mo ní gbogbo ẹni ọba ajọ́ sẹ̀sìn tó wá mọ ẹsẹ̀ Ifá dáadáa yóò kí Ifá débi kó kí Àlùkùránì àwọn tí wọ́n máa kún jẹ́wọ́ bẹ́ẹ̀. ẹ̀gbọ́n ìmáàmù àwọn tí wọ́n mọ odù Ifá tó bá kí Ifá títí wọ́n kì í kan Àlùkùránì. tí ń jẹ́ sí wípé ẹ̀sìn ṣẹ̀ṣe òun ló yẹ ká lè pè ní borrow religion nílẹ̀ Yorùbá yìí. mo wá yanjú ẹ̀ fún ẹni ni bẹ́ẹ̀ èmi wá mẹ́mi kú mbẹ́ pé Allahu yahdika wa yashrah sadraka lil Islam. nígbà tí ó tún dàbí àná ní wọ́n bá tún gba kọ́ọ̀lù kan láti UK ọ̀rọ̀ tẹ́mi yìí ń sọ náà ó símílà sí ọ̀rọ̀ tẹ́mi àkọ́kọ́ ń sọ lórí wípé ṣé wàhálà àwọn mùsùlùmí ọ̀wá pọ̀ báyìí àwọn táwọn wà ní diaspora ó tẹ̀ ti sú àwọn báyìí jẹ́ káwọn oníṣẹ́lẹ̀ àwọn oníṣẹ̀ṣe ó ṣẹ̀sìn wọn mo ní ẹ wá àkọ́kọ́ ni wípé tó wáyé pé lórí ọ̀rọ̀ tarakùnrin tí àbí àwọn tí ìlú Ìlọrin fẹjọ́ wọn sùn jọba tíjọba sì dájọ́ pé ẹ fi wọ́n pamọ́ ná káwá ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ ọ̀rọ̀ wọn nítorí wọn ìdájọ́ Ìlọrin ò sì ti ẹnìkan mọ́lé ìjọba ní àwọn ọmọ Ìlọrin lọ́ọ́ fi ẹjọ́ sùn mo ní kèé máa sọ̀rọ̀ ẹ̀sìn bó tẹ̀ jẹ́ pé ẹ̀kọ́ tẹ̀sìn kọ́ wa ni. Ìntí Ìlọrin ń jà sí ni wípé àwọn tí wọ́n bí wa tí wọ́n ṣe wàhálà lórí orúkọ ẹ̀ ń bà wọ́n lórúkọ jẹ́ ẹ̀ tí wọ́n ń ṣe ti pẹ́ tí ó dìjà a sì fẹ́ kó dìjà nígbà yẹ pé ìlú tí òfin bá ti wà bẹ́sẹ̀ bá ti dé káyẹjú ẹ̀ ní gẹ́gẹ́ bí ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn Islam àwọn ìfà wàhálà ọ̀dà àwọn tí wọ́n lọ ní wọ́n máa pàṣẹ lé wa lórí ẹja àròjọ fún wọn ẹja wí tiwa káyìn náà wá wí tiyín àlọ́ wí tiwa ẹ̀yin náà lọ wí tiyín ni wọ́n fi ní ẹ̀tẹ̀ kọ́kọ́ lọ sinmi bì kan náà. jẹ́mọ́ ẹ̀dá ko ẹjọ́ là ń rò fa everybody lọ́mọ ọmọ Albarka èmi ẹ̀ dá sí èmi ẹ̀ sì ń di ká sọ̀rọ̀ bàjẹ́ àmọ́ ọ̀rọ̀ yìí wọ́n ti ń lọ ọmọ ẹ̀sìn lọ́rùn wọ́n sì ti ń pe wọ́n ti ń pe wàá máa ń tí èsè tiwa
bí ọdún mélòó kan lẹ́yìn gbogbo ẹ̀yin tẹ́ bá ta lónìí tẹ́ jẹ́ mùsùlùmí ìdójọ́ máa kẹ́mi lánàá pé ẹ̀yin tẹ́ wá jẹ́ mùsùlùmí lẹ́tọ́ wá fẹ́ràn bíbí yín ju ẹ̀sìn yín lọ. ìjọ tẹ́lẹ̀ kan jáde àbá ìmáàmù ó tó bí ọdún mẹ́rin sẹ́yìn tẹ́mi mo wọ́ sí kún bọ́dọ̀ ẹ̀ kí n lọ mo ní hà mo lọ́rọ̀ tó wà lẹ́yìn mo ní ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́yìí mọ́ Ìlọrin lẹ fẹ́ bájà ó tó bí ọdún mẹ́rin sẹ́yìn tẹ́bá lọ wọ àkọlé ọ̀rọ̀ náà wọ́n pè ní ọjọ́ iwájú Ìlọrin. àfa kan jáde èmi ìdákọ̀ yà máa ìdákọ̀ àfa torí jẹ́ ọ́tàfà náà sọ ọ̀kọ́dọ̀ ọ̀dákọ̀ mi àfa àfọlọ́ ń sọ ọ́ ajá ló ní ẹ̀sọ́ bá bá sọ lágbẹ̀rú ọmọ àlùbáríkà kọ̀mọ́tì ń wí ọ̀rọ̀ Ìlọrin kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni. mo á ṣàdúrà fáfá lẹ́yìn ọ̀rọ̀ yẹn pé Ọlọ́run ṣamọ̀nà rẹ̀ àmọ́ ń tẹ̀mí rí Ìlọrin náà fẹ́ bájà. èyí sọ pé bẹ́ẹ̀ bá àtàkì afá kan nílẹ̀ Yorùbá nínú afá kankan fi ṣe tájẹ́tì ju afá Ìlọrin lọ. pé wọ́n dá tẹ̀ pé wọ́n ní mistake kò sẹ́ni tí ò lè ṣe mistake sẹ́rù mistake tẹ̀ ń torí ẹ̀ àtàkì wọ̀nyí tí kò sáfà mi lẹ̀ Yorùbá tó náà nílùú ẹ̀. òun wí jáde ní àbáṣọ agbẹ́rẹ́ ọmọ tí ń wí ìlódélẹ̀ ẹ̀jẹ̀ wa kà fún yín ẹ̀rọ ọlọ́run kan jáde oníṣẹ̀ṣe ni lọ́wọ́ ni òun fẹ́ tú àṣírí Sheikh Adam oníṣẹ́ Sheikh Adam Ìsẹ́yìn àbí Ìsẹ́yìn kọ́ ló pè pé Ìsẹ́yìn ló ti lọ́ọ́ gba agbára tó fi dálé kéwúlẹ̀ ó dàkọ̀ Sheikh Adam jẹ́ náà ó gbé fọ́tò sí i gẹ́gẹ́ bí ẹ̀sà àlàáfíà àrẹ́sì ẹ̀ kí ni wọ́n ń pè é nínú òfin ìbanilókọjẹ́ ni nínú òfin Nàìjíríà ìyà ń bẹ fún defamation of character bí and blackmailing. kò jí ẹgbẹ́ ló kọ́ lọ làwọn kan pèpè nítorí ṣe yọ lẹ́yìn lọ́ba bọ́ta lọ́ba ni òun parọ́ ni o ẹ wo bí tí ó kọ Sheikh Adam dé láyé lónìí kò wá sẹ́ni tó gbé Ìlọrin wò bí Sheikh Adam. mo ń ṣe programu kan online program lórí nínú Asia rí lásìkò lockdown yẹn ni mohadiru wa bá bí wá yọrọ pé tíra olókàlùkù kà lọ mo á lè mi ka thaqafatu da'iya ó wá ń ta lọ́kọ́ mo ní Sheikh Adam lọ́kọ́ mohadiru yẹn dá dìde lórí ìjókòó ó dẹ̀ ń sàdọ̀ àbú Sheikh Adam. ọ̀hún náà ó fún mi ní tíra kan al-madkhalu ila da'wati ila Allah. ìgbà táfà yóò ṣe tàrífù dáwà nínú àwọn tàrífù tó lò ní tàrífù Sheikh Adam. àlórí Ìlọrin ní jẹ́bẹ̀ ó try láti bà Sheikh Adam ló kọjẹ́ àjà nígbà tó ń jáde tó bẹ̀bẹ̀ pé òun parọ́ ni o. ìgbà tí ó tún ṣe sáà lẹ́nu ká tún jáde nínú àwọn ṣẹ̀ṣẹ̀ yìí ó ní Sheikh Adam ọba ìyàwó ọba Abẹ́òkúta sùn ìní wọ́n fi lé Sheikh Adam lọ sábẹ́gbẹ́ kódà agbára tí Adam rì mọ́lẹ̀ ní mẹ́ríkàsì àwọn mọ̀ ẹ́. gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń pé àṣejù lọ́rin yìí fẹ́ pọ̀ sẹ́ẹ̀ gbọ́njọ́ náà sáàjà ni kò jíjọ́ kẹta síjọ́ kànú lónà tó jáde ká irọ́ lòun pa ẹ̀ foríjì wọn. oníṣẹ̀ṣe ni o. èyí tó wá ṣẹlẹ̀ láìpẹ́ yìí ìlú Ìlọrin gbogbo ẹni bá inú mi dùn pé mọ̀lọ́rin dáadáa bẹ́ẹ̀ tí máa gbọ́rọ̀ Ìlọrin ni bẹ́ẹ̀ tí máa gbọ́ ẹ pé kò sẹ́sìn mí ń lọrin ju Islam lọ ni àwọn míì náà ń gbé pẹ̀lú wa. tẹ́ ẹ bá ti wọ̀ lọrin báyìí tẹ́ ẹ bá ti gbé sùúrù lẹ́yìn mi jẹ́nẹ́rà báyìí lẹ́ẹ̀tì rí kíní ṣọ́ọ̀ṣì sọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì ńláńlá baptist ní gbòòrò Ìlọrin Deeper Life fún àmì ẹ̀sìn kẹ́ ẹ tó wá débi chọ́ọ̀chì ni ìyànà kan wà tó wọ agbo ọba báyìí bàbá ìmáàmù tẹ́ ẹ bá débẹ̀ chọ́ọ̀chì tó wà ń bẹ̀ kò ní báyìí lọ́mọ. àwọn àdúgbò kan wá bẹ́ ńlọrin tẹ́ ẹ bá débẹ̀ tó bá ní Ìlọrin lẹ́wà nígbà àwọn Christian wọn dominate yẹ. nílọrin lágàkà lọ́dọ̀ ọmọ
nítorí ọlọ́dà màmá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ń bẹ̀ àwọn Ìgbò náà fẹ́ dominate ẹ̀ lágàkà ẹ bá ń béèrè pé ijó lẹ gbọ́jà wa pẹ̀lú wọn rí ẹ jẹ́ bẹ̀rù Ọlọ́run àjàrí kọ́nà ìjọ tí ọ̀rọ̀ ní ìjábọ̀ ṣe ìjábù tó bá jẹ́ lumi ni yóò yí wọ́ ṣérú ẹlẹ́sẹ̀lẹ̀ ní Haúsá kọ́ lọ́wọ́ rọ́bà ni àmọ́ wà láì Ìlọrin kì í fa wàhálà bó ti wá wà ní àwọn kábẹ́wé sára lọ ni wọ́n jẹ́ àwọn ológun ìmẹ́nu àwọn ológun yìí tí wọ́n ń ṣèṣẹ̀ sí àwọn ológun yìí wọ́n ń ṣe ẹgbẹ́ ìjọ kóra àwọn ẹjọ́ lọ wájú bàbá ọba lọ ni pé àwa yìí ológun ni wọ́n àti fẹ́ máa ṣẹgbẹ́ ẹ yọ̀ǹda wa àbádá tẹ́ ẹ bá ti ní máa ṣe nǹkan míì nílùú kò sábúrú ń bẹ ṣèbẹ́ ilẹ̀ nìyí fúnra yín tálẹ́ bẹ́ẹ̀ bí sọ lórí wọn ní ọba àwọn ni bàbá ní ẹwé ní ọba ológun. Bàbá ìmáàmù ẹ gbọ́ sí bàbá ọba lọ́rin ẹ ṣe séwù ni ẹ gbọ́ sí wọn ò ṣe é tó. Kọ́ pẹ́ kọ́ ájí rẹ̀ nìyẹn Ọ̀ṣun bá lóun fẹ́ ṣe ọdún Ọ̀ṣun nílọrin. Nítorí ẹ̀ka kọ́kọ́ ronú sí ẹ̀yin alábòsí mùsùlùmí. Òní pé ẹni tó ń fẹ́ sọ ọdún Ọ̀ṣun nílọrin ẹ bèrè pé sọ nílé lọrin àbí onílé lọrin. Ọ̀rọ̀ alẹ̀ ọkọ́lé sí lọrin. Àwọn tí ń bá a gbé àdúgbò mọ̀ pé ọlọ́sùn ni. Ibi tó gbé fá tó fi kọ́lé tí ò di wàhálà òun ló yẹ ká ìwòye sí pé kí ló dé tẹ́lẹ̀ yìí di wàhálà. Ìṣèlú ni dáàlú Ìlọrin èsèlú ẹbọ kódà kí àfáà límì tó dé tẹ́ ẹ wílẹ̀ káwọn náà wọn ò sòsà ńlọrin torí àfáà Sọlágbẹrú ti wà ńlọrin káfáà límì ò tó dé àfáà Olúfádì ti wà ńlọrin káfáà límì ò tó dé kódà Káfọ̀njá ó tó dé Káfọ̀njá ó tó sá wá lọrin. Mo ní correction mo fẹ́ ṣe fún Aláàjì ṣé alẹ́ àbáṣe àbí ààrẹ apàtàn ìlú Ìbàdàn àwọn àpá alẹ́ àbáṣe náà ń pè wọ́n Ọlọ́run máa ń ṣe dáadáa fún wọn ọkùnrin náà nílò àkàyè púpọ̀ wọ́n dẹ̀ máa ń ṣe research gan àmọ́ wọ́n ṣe mistake pẹ̀lú tààfà Sọlágbẹrú tí wọ́n sọ yìí wádìí ẹ̀ tó bá wálé wa kẹ́ wá béèrè àwọn orí yín rí ẹnìkan ò sì lè máa mú omi tó ẹni ó kú sínú odò. Àbá Sọlágbẹrú òfìdí kankan tán mọ́ Yorùbá torí ààrẹ apàtẹ́lẹ̀ Yorùbá ní ìyá Àfá Sọlágbẹrú ní Bọ̀rọ̀nú bàbá rẹ̀ Yorùbá ní ẹ dákọ́lé bàbá Àfá Sọlágbẹrú lẹ̀ Yorùbá ká kó wálé. Èyí ń bọ̀ wá sàlàyé léyìn òfin yín lẹ́kùnrẹ́rẹ́. Kọ́dọ̀ ó kọ́ tẹ́ pé Àfá Sọlágbẹrú kọ́kọ́ ní í jẹ́ Àfá Sọlágbẹrú ọ̀jẹ́ Abubakar. Rárá. Odi méjì. Ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ ni wípé Àfọ̀njá kó tó sáwà lọ́rin ọba Àfá Sọlágbẹrú lókè Súnà ó sì bá Àfá Olúfádì. Àwọn Gàmbàrí sì ti wà lọ́hùn. Tí wọ́n já Àfá. Àfọ̀njá kọ́ ló tulẹ̀ fún Àfá Sọlágbẹrú. Wọ́n lásìkò. Àbá Àfá Sọlágbẹrú gbọ́ èdè tọ́pọ̀ Àfá gbọ́ Yorùbá dáadáa Àfá gbọ́ Lárúbáwá tààrà Àfá gbọ́ Fúlàní dáadáa torí ìyá tó bí Àfá Sọlágbẹrú Fúlàní Àfá sì gbọ́ Haúsá dáadáa Àfá wa gbédè ilé bàbá rẹ̀ dé wọn ní Kànúrì ní Maiduguri. Àwọn tó mọ̀lé wọ́n sì mọ̀lé. Ẹ máa béèrè Ìlọrin ẹsẹ̀ ìlú ọ̀sà ìwọ̀n yóò sún yìí tí ń bẹ́ lọrin tẹ́nìkan ọ̀bọ̀ ọ̀fọ̀ kankan rí. Ọ̀hán ní táwọn èsè nílọrin ọ̀fẹ́ kó jáde ńlọrin ẹgbẹ́ ẹ dákun sọ̀rọ̀ ọrùn kí á wá pàtẹ kálá lọ chọ́ọ̀chì afẹ́ lọ ṣe mọ́lúdì sẹ́wọ̀n ká wá wàhálà. Gbogbo kálukú lọ́mọ̀ pé Òṣogbo ni wọ́n ti ṣe Ọ̀ṣun ọdún ẹ̀yìn o. Ìlú olè ti gbọ́ ní kí wọ́n tún sọ̀sùn bò mí. Sẹ́rí pé ọ̀fẹ́ tọ́jà ni. Bàbá ọba nílò ni wáyé àwọn àfàlọ́gbà ẹ sọ fún ká àfẹ́ wàhálà
àwọn ọmọ ìlú òní máa wòran kókó tí èsè tìlú wá ìlú ìṣe ìlú ní ìdálú ní ṣe ìlú ẹgbọ́ sí wàhálà nìlọrin fáwọn. gbìyànjú. ìgbà tí wọ́n ti ṣe sáà ní yóò sùn ká bá jáde lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní bá àfọ̀ òkúta gidi ló kọjẹ́ ẹ wo ọdún tí àwọn bàbá yìí fi ṣe wàhálà lórí okọ̀ okọ̀ ebi lọ́kàlùkù àlẹ́ ń ṣe kì í ọ́ ṣe wàhálà yẹn fájú ekú láyé ayé mọ̀ ọmọ dáadáa ọmọ jihad nínú àfa àti màá lọ ọjà kúfúrú àti ṣíríkù lógun láyé ọ̀kan ní bàbá òkúta gidi. Allah rahimahullah. ló pa àwọn ẹlẹ́bọ nílẹ̀ ìlú ni wọ́n mọ̀ wọn. ó gbé kókó wọn wọ́n fọ́. wà ní ẹ̀kọ́ rí sóko ẹ̀kọ́ rí sóko ẹ̀yẹ ẹlẹ́bọ lẹ̀ yí ẹ̀ mọ́ balẹ̀ yìí jẹ́ ẹ̀kọ́ rí sóko. ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n sì yanjú ẹ̀ lẹ́ni wá jáde lẹ́yìn náà gbọ́n tó wí ìjọ́ tíya yìí wí kílẹ̀ sọ. ẹ kí lọ. ta ni wọ́n bò ó kọ bàbá rẹ̀ jẹ́ wọ́n tẹ́ bá fi rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti bà ọkọ̀ àrọ́mọdọ́mọ jẹ́ wọ́n bà á jẹ́ nù ni. wọ́n sì gbọ́dọ̀ bá tiwa jẹ́. rárá ẹ pè ya ìwà yín tó lóun nílẹ̀ rí kọ́ wa wí ẹ gbọ́ síjà bẹ́ẹ̀ ọ̀tá tí wọ́n pè fún nù. Ìlọrin ló wọ̀n fa wàhálà ẹ bá wa bí ìjọba yín tó wí kọ́ wa púrúfù rẹ̀ àwọn náà ẹ fi pamọ́ síbi kan náà bóyá làákàyè oríṣẹ́ẹ̀tì yóò rántí ẹ bọ́ kíláàsì jùlọ níbẹ̀ èyí wọ̀ ètí tẹ́lẹ̀ ní olúwo tẹ́dẹ́ lónìí ọba jáde ọ̀rọ̀ tóun tiẹ̀ sọ ẹ bá gbọ́ ẹ sì máa sunkún ní pé kí ló dé tẹ tí kìnìún lọrin gbẹngbẹ ayé gẹ wọn lọ máa kéwù lòun jẹ lọ́dọ̀ àbó òkúta gírí òun kéwù mẹ ẹgbẹ́ ta ní ọgbọ́n yìí tẹ̀ níwò pé gbogbo ń tọ́wá wíwò lórí onísẹ̀sìn lòun kóun tó lọ kéwù nígbà tó ń kéwù tẹ́ tó ń rí pé kìnìún yìí ọ̀ lọ àti káwọn dànù òun á sọ fún bàbá kóun fẹ́ da òòsà nù bàbá má dànù ọ̀tọ̀ ń kéwù ọ̀tọ̀ lòsà àwọn àyìn náà kéwù tá a fòsàlẹ̀ bàbá wa lẹ̀ ó ní bàbá wa mú un wọ bí tí wọ́n kó àwọn òòsà sí ńìlọrin àfọ̀ òkúta gidi. ẹ dákun ta lẹni tí wọ́n fi ro eléyìí ròyìn bàbá rẹ̀ tínú yóò dùn àwa àníjà ẹ sábà wa pè é kó wá ṣàlàyé ìtọ́ náà ìjọba sì rí i pé ẹ tọ́jú ẹ̀ náà èyí rẹ̀ ń gbóná lọ́wọ́ báyìí tó bá tutù wọ́n rí ibi ṣàlàyé ẹ gbọ́ kíláàsì ju wá bẹ́ẹ̀. kò sí jà. èyí ò ní àwọn mú mi ṣàlàyé ń tẹ́ ẹ̀ pè ní ìbanilọ́kọjá nínú Islam láàrin ìṣẹ́jú díẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ ń pariwo pé wàhálà lọ́rí pọ̀ ẹ bẹ̀rù Ọlọ́run fa. ẹ tọrọ àti bọ̀ tán. kálẹ́ni tí wọ́n gba bàbá rẹ̀ ló kọjá tí ò ní péjọba dá sí ẹ bá ń bí nítorí bàbá mi ṣe yìí sọ́sẹ́ bó fi ìjọba ò ti gbà á láyè bẹ́ẹ̀ ni òfin Ọlọ́run ò gbà á láyè. A'udhu minash shaitani rajim wa laqad karramna bani Adama wa hamalnahum fil barri wal bahri wa razaqnahum minat tayyibati وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم. ولقد كرمنا بني آدم. ولقد كرمنا بني آدم. ولقد كرمنا بني آدم. وعملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. والبر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. bẹ́ẹ̀rẹ̀ níta baálẹ̀ ni mo ti mọ bàbá wa má dàda ńlẹ̀ máa mú. ayé ìlójú wo pé nínú ẹ̀dá tọ́lọ̀ ọba mi dá sórílẹ̀ ìtọ́pọ́nlé jùlọ ọmọ ènìyàn bí màmú ti wílẹ̀ kan ni.
gbogbo ọ̀nà ní Islam fi wá kéde pé ẹ má bà àpọ́nlé ara yín jẹ́ ẹ sì má gbà yẹn láàyè kó bà àpọ́nlé ara yín jẹ́. èyí ló fà á nígbà náà dọ́bẹ̀ nìyẹn tán ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ wá sáyé fa títí tóbi lórí ànábì wa Muhammadu bẹ́ẹ̀ báyìí bá ànábì ń bàdé mi lọ́nu ni. sallallahu alaihi wasallam. gbogbo òfin tí bẹ nínú Islam pọ́pọ́sì tọ́lọ̀ fi torí ẹ̀ rẹ́ fi àwọn òfin tó fi ránṣẹ́ àwọn afá pè sí mẹ́ta òun là ń pè ní maqasidu sharia bizatiha wa quwwatiha wọ́n pè sí mẹ́ta. a ní àwọn ad-daruriyat a sì ní àwọn alhajiyat a sì ní àwọn tahsiniyat. gbogbo òfin tí bẹ nínú Islam purpose ẹ ọ̀nà mẹ́ta yìí làwọn afa pín sí. ẹ máa ṣe yìí ẹ máa ṣe yìí èyí dá eléyìí ọ̀dá bọ́ bá wọ o lè ṣe yìí bọ́ bá wọ o lè má ṣe yìí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà lọ́ba lọ. àkọ́kọ́ ìpè alákọ̀ọ́kọ́ ní ad-daruriyat àwọn nǹkan tó jẹ́ pé bẹ́yìn ọba ṣe ayé òní rọgbọ fún yàrá kí á máa gán lè má dà. Allah. ẹlẹ́ẹ̀kejì náà àwọn alhajiyat àwọn nǹkan tó yẹ ní bùkátà sí kẹ́kẹ́ bẹ́yìn bá ṣe ayé ó tún rọrùn. ẹlẹ́ẹ̀kẹta ní àtàsínìyàt àwọn nǹkan tó kẹ́ bẹ́yìn bá ṣe ayé ọ̀dà pátápátá ọ̀run sùn wà. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹ ẹ̀jẹ̀ ń fa àpèjúwe kan júwe ẹ̀. bàbá imam kéèyàn ẹ jẹun kébi ọ̀pá yẹn kéèyàn jẹun chairman sẹ́wọ̀n pé túláàsì ní kéèyàn jẹun bí ní bá pa yẹn kéèyàn ní kọ́dà mi ò ní máa jẹun ọ̀pá rẹ̀ ni kò sẹ́sì kátó fara mọ́ kọ́ ọmọ jẹun kéèyàn jẹun ni dọ̀rúrí ni òfin bó ti jẹun kí lọ́ọ́ jẹ irú kí lọ́ọ́ jẹ dédé kí lọ́ọ́ gbọ́dọ̀ jẹ Islam gbé kalẹ̀ ok alhajiyatu lára oúnjẹ ọ̀hún ẹni tí dọ̀rúrí bá mú lórí oúnjẹ jíjẹ ńtọ́ bá rí ní ọ̀jẹ̀ àmọ́ alhajiyat sẹ̀mó mo fẹ́ jẹ ó ní bùkátà sí sẹ̀mó nù lápèjúwe àtàsíníyà òun ní kéèyàn ó kẹ́ mọ jẹ sẹ̀mó tẹ́ ẹ bá gbé fàfàlà kí fi sọ̀gọ̀rọ̀ rẹ̀ sọ̀hún. gbogbo òfin tó wá nínú Islam ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ni purpose náà fa tọ́lọ̀ torí ẹ̀ ràn wáyé pé sí. sẹ́wọ́n rárá kọ́kọ́ tó jẹ́ àwọn daruriyatu ni àfa pè sí márùn. ẹ má bínú mo fẹ́ wọ́n ní wọ́n gba yín ni. àfọ̀ Sufi ọ̀hún súnẹ̀ là wa. nígbà tí wọ́n máa gbé àwọn Sufi òsínú Islam ní ọmọ ẹ lẹ́kọ̀ọ́ Islam rárá. bóòlù ẹ ti pín àwọn alùsùnà tẹ̀ nípa àwọn Sufi ti. lọ́ọ̀ka al-farqu bayna al-firaq ti àfáwà al-Qahir al-Baghdadi ó ní àsìmẹ́fù mẹ́jọ làwọn alùsùnà wal jamaa ẹlẹ́kẹ̀ẹ́fà lọ́ọ̀ka àwọn Sufi sí bẹ́ẹ̀ bá láwọn tí wọ́n ṣe náà dẹ̀dẹ̀ ká bá wọn wí à á sì dín bá wọn wí kẹjọ bá wọn wí. báwo bí ìwúlẹ̀ fi dájọ́ Sufi àwọn tán pera wọn súnà tán ṣí èrè wọ́n pọ̀ ìbẹ́ẹ̀ ni wọn lórí social media òye àwọn mẹ́ta ọlọ́run mọ́sàjọ́ dáa fún sí. Àmín. alábẹ̀sàbí dáadáa. Àmín. aláta pariwo olùkọ́ ẹja sọ̀kan kí wàhálà ó yà ọ́ mẹ́ta lọ́la nínú tọ́lọ̀ fífún aláṣeyọrí lórí ọ̀rọ̀ yìí o. kò pé sàlàfíà lòun Sunni lòun ẹ̀yà lọ́rin tó yẹ pé oṣù fi sì ní wá lóòótọ́ a máa fi wèrè ṣe bẹ́ẹ̀ bá rẹ́ni tí fi wèrè ṣe ti lè ba bẹ́ẹ̀ nu. ẹgbẹ́ sẹ́ni kálẹ̀ pàdé mi sì kọ́ ní Sufi ọ̀dà wàlá ààfin tí òye inú ẹ̀sìn hàn ni. Aba akéwù ma Sufi ni Sufi sì ní sanadu nínú Islam ẹ lọ ka sanadu imam sayyidu tabi'in imam al-Hasan al-Basri ẹ ka sanadu ẹ lọ́dọ̀ imam Junaid. ẹ lọ gbọ́n tí a fà ní òtẹ́mi yà wí nínú Majmu' Fatawa ìdíkọ̀ kàlákọ̀ọ́ mẹ́ta ló pín sí. àwọn daruriyat yìí náà àfa àwọn pín sí márùn ibi tá ti yọ̀ǹda mi rẹ̀ lákàmá bínú. márùn yìí àwọn náà pè ní al-kulliyatul khams àbí ad-daruriyatul khams. tó yẹ kó kò sí òfin náà láyé
Ojo fi Ọlọ́run ni òfin àtẹ àgbẹ̀lẹ̀ ẹ̀kọ́ àgbẹ̀lẹ̀ dání márààrún yìí náà lọ́wọ́ amójútó láyé. Àkọ́kọ́ ẹ̀ hefsun nafs hefsun dín òfin ẹ̀ Ọlọ́run wa mójútó ẹ̀sìn. Òfin Ọlọ́run ni ó sọ pé bẹ́ẹ̀ ti sin lọ́hùn ní Ìsìlámù ló pè dé pé ẹ má fa wàhálà tán bá ti bá yín fa wàhálà. Ìran méjì náà làwọn kèfèrí غير المسلمين غير المحاربين والغير المسلمين المحاربون. àwọn tí wọ́n ẹsẹ̀ mùsùlùmí tí wọ́n sì bá yín fa wàhálà. Ọlọ́run la yanhakumullahu anil lazina lam yuqatilukum fid din wa lam yukhrijukum an diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim inna Allaha yuhibbul muqsitin. Tẹ́ bá rí Christian tí wọ́n bá yín fa wàhálà tẹ́ bá ṣe jàmbá fún Ọlọ́run bí yín. Kódà bàbá arábọ̀ tí ọba yìí fa wàhálà lóní sẹ̀sẹ̀ tẹ́ ẹ bá dà á láàmú Ọlọ́run ó béèrè Ọlọ́run ní ìnistajara ka ahadumina al-mushrikin istajara fa'ajirhu hatta yasma'a kalam Allah. Istijaru ni tafsiri bí méjì làwọn àbáàbò. Bẹ́ẹ̀ bá rẹ lẹ́bọ̀ tí ń bá yín gbé ẹgbàá láyè bẹ́ẹ̀ bá rẹ lẹ́bọ̀ tó bẹ́ẹ̀ bá yín ṣòwò ẹgbàá láyè bẹ́ẹ̀ bá rẹ lẹ́bọ̀ tó ké gbàmígbàmí wá ẹgbàá láyè hatta yasma'a kalam Allah. Ìwà tẹ́ wù tẹ́sí ó fi wù ní ẹwù sí ọ̀rọ̀ tí ó wù tẹ́ sọ tẹ́sí ó wù ní ẹsọ sí. Òfin Islam wá protect ẹ̀sìn ilẹ̀ ń wíyà kan pẹ̀lú àwọn Boko Haram pé èyí báwọn tí ń sẹ̀sìn kò sí nínú Islam. Ẹlẹ́ẹ̀kejì tó ní àkókò òun ni hefsun nafs. Òfin Islam wá protect ẹ̀mí lọ́fà ló fi gbé hado kọ́tìlì kalẹ̀ ìran mẹ́ta ni kọ́tìlì làámùdì wà ẹni ọmọ ọmọ pa ẹ̀ deliberately kọ́tìlù ṣíbù làámùdì wà ó dàbí pọ́nmọ́ ọmọ payà kọ́tìlì lè kátà yìí ń bẹ kọ́dà lára ta ní ṣíbù lè kátà yìí tó ń bẹ. Ó ní òfin tí Islam gbé kalẹ̀ lórí àwọn nǹkan wọ̀nyí kọ́dà ẹni ó fún ìyàwó ẹ̀ lóyún ìyàwó rẹ̀ náà ló fún lóyún o. Ó ní stage tó yín yóò dé tẹ́ bá ṣe oyún ni bìgẹ́rì ọ̀sẹ̀rì shar'iyyin tí o sínú àwọn nǹkan tí Islam wà rántí pé tí rolé bá ṣẹlẹ̀ ẹ lè ṣẹ́yún yìí tẹ́ ẹ bá ṣẹ́yún rẹ̀ ẹsẹ̀ díya. àbó ń ṣẹ̀rí àlàwà fa ana sufiyyun sunniyyun shar'iyyun. Islam ló gbọ́ fi kalẹ̀ pé ẹ̀ lè pààyàn bá ti wù yín. Ìṣẹ̀ṣẹ̀ fi yẹn rúbọ ṣèbújọ ojúlọ́lá ní dínkù díẹ̀díẹ̀ ṣe ń tẹ́ wá pè wá sínú tẹ́mọ̀tẹ́mọ̀ wo agbárí wa pé eléyìí ó gbanú ń dá. Islam lọ́wọ́ protect ẹ̀mí ló fi nullify kẹ́ ẹ máa bu ọmọbìnrin mọ́lẹ̀ láàyè. Efsi nefsi ó di méjì torí àkókò. Ẹlẹ́ẹ̀kẹta òun ni hefsil akili. Islam wa protect làákà yìí ló fi gbé òfin kalẹ̀ pé má jẹun tí ó mórí rẹ̀ dàrú má mu tí ó dọ̀ lórí rú. Ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gbé tí wọ́n ní wọ́n á ṣàlàyé ara wọn ní lọ́dọ̀ ìjọba ń sọ wọ́n pé àwọn ti gba ògógóró gbàngbàrọ̀ àwọn ti gbà lójú àwọn ọmọ táwọn ń sọ ara tí Islam ọ̀fìn ó ṣẹlẹ̀ sí yín tó fi ní ẹ má jẹun tí ọ̀yẹ́ má mu tí ọ̀yẹ́. Hefsil akili. Islam wa protect yẹ bọ́njẹ́ ti jẹ́ aláàlí tó ní baba imam èyí lè jẹ́ dé ààyè haramu. Wọ́n jẹ kàṣù mẹ́fà. Ọ̀wá jẹ́ tó ọ̀wá máa tó ṣe máa o ti bọ́ sí haram. O tó ní kó tó lọ ní oúnjẹ rẹ sí pílẹ̀tì méjì. Ẹ má bínú àti sọ di kíláàsì àwọn ọlọ́mọ kéwà bí. Ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀ òun náà ni hefsul mali. Islam wa protect dúkìá wa ló fi gbé ọ̀nà bẹ́ẹ̀ tí máa ṣòwò kalẹ̀ láriwo tá à ń pa fẹ́yìn àfa pé bẹ́ẹ̀ bá kéwú tẹ ẹ ní ọ̀nà tẹ́ ẹ máa gbà jẹ́ àwùjọ wa yìí ó tẹ́lẹ̀tẹ́lẹ̀ iṣẹ́ àfa ń bẹ ẹ gbọ́dọ̀ àbá mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ jálàbí ń bẹ jálàbí nílẹ̀ Yorùbá àálẹ̀ tó mi àálẹ̀ ti dáwà. Irinṣẹ́ kan ní oníṣẹ́ dáwà ni rúkìá ló pilẹ̀ jálàbí
àmọ́ èyí tẹ́ ilé ẹsẹ̀ lónìí òsì lẹ́ńsẹ̀ o mo ti ṣàlàyé lẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ jálàbí ẹni wá ní kò sí ní jálàbí nínú ẹ̀sìn ẹ̀gbọ́n ẹ̀sìn ilẹ̀ Yorùbá yé kẹ́ni àwọn ológun àwọn alágbára tí wọ́n wọ ìsìlámù nílẹ̀ Yorùbá àtẹ̀wọ̀n ló dé ní wọ́n lọ́dọ̀ àwọn àfáà ni wọ́n ṣe jálàbí fún pé wá ẹni tí ń ṣe ọ yìí ó ti bọ́ òòṣà kò sí ó ní òṣè rà àá sì ló kọ́ Ọlọ́run tá a pè fún ọ àmọ́ sọ gbà fọlọ́run ẹ̀yin òfin jálàbí yín pèèyàn sínú ẹ̀sìn ẹgbó tó ẹ tún fẹ́ yìn wọn lélẹ̀ ṣé jálàbí náà àbẹ́rí ibu ẹ̀yin tẹ̀ wọ́n pé kò sí jálàbí náà ẹ̀yin náà dá sọ́ọ̀bù rúkì alẹ́ àgbo lẹ́ ń tà yìí tewé tego àwọn èèyàn máa gbó fa àwọn ọmọ ìyá wa àwọn brothers ọmọ àwọn apá ẹ̀sìn yóò bá ń lọ́mọ ọmọ dáadáa iṣẹ́ àbáàdé kakọ́ máa ń kéwú àmọ́ àwùjọ wa yìí ọgbà kéèyàn jókòó tí ń kọ́ máa ń kéwú láì lọ́nà àwọn èèyàn láàánú láriwo tí Ádámù ń pa níparí nìzọ́ọ̀mù tàlím gbogbo àwọn ọmọ kéwú tẹ̀rí èyí tí ń ṣe ọ̀dà èyí tí ń ṣe òfì gbogbo ọ̀nà níṣẹ́ o èmi yìí gan. àgbẹ̀ làwọn àbá àsìkò wọn láwa yìí lẹ́nu wa ti dọ̀rọ̀ àwọn àbá ń dáko tí wọ́n mọ ọ. ẹ bá Yorùbá nàbí yóò dùn mí. Allahu alayhi wa sallam. Excellent Islam gbé kalẹ̀ mọ́lú yẹn jìbìtì bẹ́ẹ̀ ti ṣe transaction láàrin ara yín nìyí. bọ́ ọ bá ṣe wàhálà tó kówó jọ tán tó o bá kú owó rẹ̀ wọ́n tún gbọ́dọ̀ waste ó pè dájọ́ bẹ́ẹ̀ ti pín ogún wa. ìṣẹ̀ṣe ìdígi ní èpin tó máa fi ogún léra wọn kí. torí àkókò ẹlẹ́ẹ̀karùn-ún òun wa ni helpfulness Islam fẹ́ protect bóòlà ẹbí yẹn ló fi gbé òfin kalẹ̀ pé à ń lọ tọrọ ọmọ àbá Jẹ̀mílá wá láti Ìlọrin ọwọ́ amúyà Jẹ̀mílá l'Íbàdàn a sì lọ dọ̀ àwọn bàbá àtìyá kí ló kọ inú skul tá a ti lọ sí ìyàwó lọ́dún rẹ̀ lọ́wọ́ ìyàrá church láti lọ sí ìyàwó àárọ̀ àwọn láti Ìlọrin ní gbogbo Ìlọrin lọ́bẹ̀ ìdílé yìí tá a kúlẹ̀ tá a ń dọ̀bálẹ̀ fáwọn àbá wa ní ọ̀dọ̀ àwọn ìyá Jẹ̀mílá yẹn. ìdí ọgbà wa máa ń jọ́nà. ẹ fẹ́ra yín ẹsẹ̀ báyìí kódà bẹ́ẹ̀ bá wá tún fẹ́ kọ́ra yín bẹ́ẹ̀ ṣe tún ṣe é nì kí ibi ọmọ dàpọ̀. Islam ló gbé gbogbo àwọn ẹ̀kọ́ yìí kalẹ̀ àwọn àfa àwọn aníṣẹ́rí gbogbo tó ń kalẹ̀ yìí ó kú ọyọ kan tó jẹ́ pé ẹ pín lórí márààrún yìí. Allah. òun ni hefsul arj. Islam wa protect ìjọmọlúàbí ó kọ ọ̀yàn yóò protect ó kọ ọ̀rẹ́ lára ẹ̀sìn. nígbà wọn kúrò àbó òkúta gidi ní kèfèrí wọn bá ló kọjá lára ẹsẹ àbí wọn bá jẹ torí mùsùlùmí ni wọn ṣe tún ikú láyé. Islam wọn protect ọkọ rẹ lára ẹ̀mí mọpáyẹ kọba mọpẹ olóko apáyẹ ẹni ọba pẹ ẹ tí a bá pè ní payẹpayẹ ọkọ rẹ ṣe kí ni ọbàjẹ́. bó tẹ̀ ẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nínú àwọn òṣòlì yìí wọ́n ní márùn-ún náà ni. Islam wa protect ọkọ rẹ lára làákàyè rẹ bàbá mu títọ̀ ń jásí kọ́tà wọ́n kì í olóko mi. òdìbò kọ ara rẹ jẹ́ lónìí. Islam wa protect ara ọkọ rẹ lára bíbí rẹ. Tábà pé yẹn lọ́ọ́ máa lè sẹ́yìn kò ní fẹ́ para rẹ̀. Islam wa protect ọkọ rẹ lára dúkìá rẹ. Bàbá pé yẹn lọ́lẹ̀ èèyàn jà sí. Lọ́fà tí Islam ta nàbí sọ pé man kutila duna irdihi fahuwa shahid. Ẹni ọba pa nítorí pé ẹni bàmí ló kọjá tó bá fi bá a lọ Ọlọ́run ní ẹ fi sálì jẹ́nà ikú sẹ́yìn tí ló kú. Allah. Tọ́lọ́ fi kìlọ̀ fún anúlá Al-Qur'an pé yá ayyuhal ladhina amanu ijtanibu kathiran minadh-dhanni inna ba'da dhanni ithmun wala tajassasu wala tabaghadu wala yaktabu ba'dukum ba'dan ayuhibbu ahadukum an ya'kula lahma akhihi maytan fakarihtumuh inna Allaha rahim pété. Kálẹ̀ mọ̀ pé kí ọ̀rí ṣe yẹ ìsìlámù ló ń ṣẹlú àbẹ̀wò àlàyé. Kílẹ̀ mùsùlùmí
mùsùlùmí àtúwárí inú àfa. ẹ̀gìtẹ́bẹ̀ bá dúkọ̀ ń bá dọ̀ ayuhibbu ahadukum an ya'kula lahma akhihi maytan fakarihtumuhu wattaqullaha innallaha tawwabur rahim. Ayà ìlọ́lọ́ ti nullify blasphemy àti blackmailing. Ẹ máa báyẹn lórúkọ jẹ́. Alẹ́ màá máa jókòó pẹ̀lú àwọn sàbí ẹ̀. Ẹ bá yóò bá anábì mi náà lọ́rin lọ. Ọwọ́ ànusọ yóò Muslim àbúrò rẹ̀ lórí pọ́tù. Ọlọ́run anábì wa ní àtẹ̀dìrú ní ọmọ ìlúkìrá. Ṣé ẹ máa tẹ́ pè ní ẹ̀gẹ̀? Ẹ̀gẹ̀ ni Yorùbá máa ń pè. Àmọ́ tẹ́gàn pé kó sínú ọ̀pọ̀. Wọ́n lè gbọ́ Yorùbá dáadáa. Ẹ ṣeun. Wọ́n lọ́wọ́ àtànábì lọ́mọ ànábìrin tá à ń pè ní ẹ̀gẹ̀ tá à ń pè ní gíbà. Òun ni kọ́ sọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ lẹ́yìn lọ́nà tí ó gbà dá. Àṣàbí àníwá ní Muhammad. Tó bá yẹ pé tí wọ́n sọ òun bẹ́ẹ̀ lórí ikọ́, ànábìrin ó ti bà á ló kọjá. Ntẹ́ wọ́n wí ntí ọba rí bẹ́ẹ̀ kọ́ ànábìrin ó ti parọ́ ńláńlá mọ́ ẹnu ni. Ẹ̀rọ wọn sọ fún àwọn ẹ̀yà wa gbogbo wàhálà tó ṣẹlẹ̀ yìí àwọn ọmọ ẹ̀yà wa àwọn du'atul ma'asirun wa aktharuhum yantamuna ila salafiyya wa ana muta'aqqidu anna al-manhaj as-salafiyyi aw anna al-manhaj as-salafiyya bari'un minhu bara'ata dhi'bi min dam ibn yaquba. Gbogbo wàhálà tó ṣẹlẹ̀ táwọn ń ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní máa bá wa pọ̀ yìí ẹ̀yin mùsùlùmí náà lẹ dá a lẹ̀ lọ́dún náà láwọn tẹ́ ẹ bẹ̀rẹ̀ tẹ́ ẹ pé àwọn àfẹ́ ẹlẹ́bọ ẹ̀yin lẹ gbé gbólóhùn yẹn wà mọ́ sọ́jà rẹ̀ múlẹ̀ ẹ̀yin tẹ́ wí yóò rìsọ́ọ̀tì síbi tó burú fún ìsìláàmù. Mo wí gbà náà ọkọ làwọn mú wọn pè mí náà bú tó gbé Victor mi báyìí. Mo ní ntẹ́ ìpìlẹ̀ yìí yóò tẹ̀ jẹ́ ìṣòro fún yín lọ́dọ̀ Ọlọ́run torí ntẹ́ nẹ́bí wí ní pé ẹni ọba pè mùsùlùmí lẹ́lẹ́bà àbó pè kèfèrí ó kọ́ yín òní lọ bẹ́ẹ̀ ẹnìkan gbọ́dọ̀ gbé inú àwọn méjèèjì ẹ wá wo yí àfa àtẹ̀tí lẹ́ẹ̀bọ̀ mọ́ nílẹ̀ Yorùbá yìí ẹ wá fi kọ́ àwọn èèyàn débi pé ẹ fi lé àwọn oníṣẹ̀ṣe náà lẹ́nu kílẹ̀ wí fọlọ́n báyìí. La ilaha illallah. Mo jáde mo kìlọ̀ ńgbà náà pé èèyàn ṣe ń jà àfa àkótó jẹ́lẹ́bọ kó lè yàn ọ̀gbọ́n jẹ́ mùsùlùmí kó jẹ́lẹ́bọ. Ayyuha alladhina amanu. Afanaj'alu al-muslimina kal-mujrimina wa kayfa tahkumun. Ọlọ́run ní kí ló dé ẹ̀ṣẹ̀ tí kèfèrí ọ̀ṣẹ̀ àtẹ̀yí tí mùsùlùmí ọ̀ṣẹ̀ ẹ̀ gbọ́dọ̀ fi tọ́ra wọn. Afanaj'alu al-muslimina kal-mujrimina ma lakum kayfa tahkumun. Ẹ máa wá tírìtì àwọn mùsùlùmí gẹ́gẹ́ bí kèfèrí ibi tẹ́ bá ṣe dáwà ibi ẹ bá dé ni ó kù tẹ́ sọ fọlọ́. Ijtanibu kathiran mina dhanni inna ba'da dhanni ismu. Ìjọba ti pé àwọn àbẹ́ ẹlẹ́bọ ẹ̀yin lẹ fi lé àwọn ṣẹ̀ṣẹ̀ lẹ́nu làwọn náà fi ń kílè pé ọ̀kan náà ni wá. Wala tajassasu wala yaghtab ba'dukum ba'dan ayuhibbu ahadukum an ya'kula lahma akhihi maytan fakarihtumuhu wattaqullaha innallaha tawwabur rahim wattaqullaha innallaha tawwabur rahim. Ojú tí Islam fi wọ kábàánì ló kọjá rèé. Báwa tájọ́ ọmọ Ìlọrin bá wá dìde pé ẹ má bà àwọn tán bí wa ló kọjá mọ́ ẹ má bà tiwa jẹ́. Ó tó káwa ní kíjọba bá wa dá sí ẹgbọ́n kí làṣẹ jù ń bẹ̀. Ìjọ tó ń tí ń bà àwọn tán bí wa ló kọjá kí nìgbésẹ̀ tẹ́yìn náà rí gbé. Níparí ìmọ̀ràn fún Ìbà Gani Adams Professor Wọlé Ṣóyínká àwọn méjèèjì wọn. Bàbá ẹlẹ́bùrú ban. Ó di mẹ́ta. Àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ fi dá sọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ àgbàlagbà
ọ̀rọ̀ tí da kan rú ni ìlú ẹ̀sìn ni ìlú Ìlọrin ìlú àfáà ni ẹnì kò sí ní kọ́ lu àfáà kọ́lọ́ ọmọ dá sí. Allah ìjọ tí olóyè Sunday Igboho jáde tó ní bá fà kọ́ bá sọ kiri kan máa bọ orí èṣù fún mọ wá dúró láàrin oṣù kan pé bóyá àtàrà fà àkàtì ọ jáde pé ọ̀rọ̀ tó sọ ń jù ọ lẹ́nu lọ bàbá ìmáàmù ìwà rẹ nìkan kan mọ wá jáde màá ní olóyè Sunday Igboho ń tó wí ń jù ọ ní ẹnu lọ jẹ́ ń fọ́ mọ́ràn ó ti pa àwọn tó ń rí wọn yìí sàfáà ni èyí ò ní kọlu àfáà kọ́ lọ́mọ dá sí aráyé àyìnà láàyè dáfíà wà ní mùmínì ọlọ́run lẹ́mi ní ma gbìjà àwọn mùmínì àwọn àfáà náà ń jẹ́ bẹ́ẹ̀ kéèké yẹn kéwọ́n ní jẹ́ bẹ́ẹ̀ ní ọbẹ̀ rú ọlọ́run náà ń pè láàfáàfà yóò bìjà wọn láyé kọ́lá bàbá tukú tán yóò bìjà wọn àfáà Ibn Sirin at-Tabi'i al-Jalil ọlọ́run wà nínú haram nínú Kaaba àwọn tàwáfù lòun wá arákùnrin kan wá pé ọlọ́run foríjì mi àmọ́ mọ̀mọ́ kó o lè foríjì mi Muhammad Ibn Sirin ọlọ́run foríjì mi àwọn ọmọ kó o lè foríjì mi Ibn Sirin wa ni wà á fà yà kí ló dé láàyè yìí bọ́ bá ti bẹ́ ó ti gbọ́ n tó ń ṣe yìí pọ̀ àbá wa ní kí ló ṣe ó ní sẹ́ẹ̀rí ìgbà tí àwọn kan dìde tí wọ́n láwọn pàṣẹ iná Usman irú àwọn ọ̀rọ̀ yìí ní ìfẹ́ mẹ́nu bà láwọn yẹn sórí ibú lára rú àwọn ọ̀rọ̀ tó pọ̀ ó lóun wà nú àwọn táwọn jọ lọ dé sẹ́yìn náà Usman mọ́lé ó ní kó òun tó wá kó òun lé òun wá ní tó òun bá rí sẹ́yìn náà Usman báyìí òun fi Ọlọ́run búra òun gba etí ẹ̀ sẹ́yìn náà Usman al-Khalifatu thani rajulun yastahi minhu al-malaika ẹni táwọn màláíkà máa ń tijú rẹ̀ wọ́n tó bá rí Usman òun gba etí ẹ̀ òun sì búra lórí ẹ̀ òun bú kàfàrà wọ́n nígbà táwọn fi débẹ̀ wọ́n ti pa Usman òun wá lápálá òun wá wọnú ibi tí wọ́n gbé sẹ́yìn náà Usman sí ó lóun kà sí aṣọ lójú sẹ́yìn náà Usman ní àdéhùn tó ń ṣe mọ́ lọ́wọ́ òun mọ̀ sí ó kà dá òkú sẹ́yìn náà Usman lójú ni ó dé òkú wòlíì náà wọ́n ní bá òun ti dẹ́ nẹ́tí báyìí òun sì dẹ́ ó wá di bí igi àpólà ó wá sí aṣọ báyìí ó wá fi hàn Ibn Sirin ọlọ́run ó jà fún wọn láyé yóò tún jà fún wọn lẹ́yìn wọn mo sọ fún Igboho jọ̀nà pé lọ́ọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ má dá sọ̀rọ̀ àwọn aláàfáà ṣe rí rìsọ́ọ̀tì rà bẹ́ẹ̀ rí ẹ má dá sọ ìlú Ìlọrin ìlú àfáà ni ẹni tí ó sì kọlù Ìlọrin yóò kọlù Islam kò sọ́gbẹ́dẹ́ bẹ́ẹ̀ sí ẹ̀ lè separate Ìlọrin àti Islam aburú lálẹ́ ní káwárẹ̀ yẹn àfa náà kẹ́ máa pé nítorí ṣe lọ́rin yìí burú jáyà sí púpọ̀ mbẹ́ ẹ̀yìn àfa tẹ kéwù kọ̀dá àbò sílẹ̀ ṣe fẹ́ sìn bó bá rí bẹ́ẹ̀ dákun púpọ̀ ọmọ mùsùlùmí ìsìláàmù òkúwà ìsìlámíyà òkúwà dìníyà ó pàtàkì ju òkúwà nàṣàbíyà lọ. Ara Ìbàdàn lágbájá ara Ìlọrin tàbẹ̀dọ̀ kọ́ pàtàkì bí pẹ́sẹ́ mùsùlùmí ni wá fa ala wa sala ya akhi ìtọ́lọ̀ kọ́kọ́ retí lọ́dọ̀ wa lónìí. Bàtà wọn tẹ́lẹ̀ ká àwọn kan àfa Ìlọrin ni wọ́n á bà tí wọ́n jẹ́ ni Islam lẹ́ ń bàjẹ́ o rìsọ́ọ̀tì ẹ̀ lẹ́sìn rí yìí ìntẹ́ wì fọlọ́hún ní kẹ́ ẹ máa palẹ̀ mọ́ báyìí àfi kẹ́ ẹ jáde kẹ́ ẹ kọ̀rẹ́ ti ara yín. Abiyallahu subhanahu wa ta'ala kọ́lọ̀ wọlé ọyẹ ìgbà tí mo fi káyà Al-Qur'an ní dùn yìí àtàdísà náà Muhammad àtàwọn àlàyé tá a ṣe tọ́jọ́ rẹ̀ sí àfàwà Tajuddin ọmọ Albarka ọmọ Bọ́lájí Àkànjí ọlọ́mọṣáájú ńlá Albarka.